Ẹ káàárọ̀. Òní ni Tuesday, ọjọ́ kejì nínú oṣù kínní. Àti kúrò ní ọjọ́ kínní báyìí. Ọjọ́ kan ti yọ kúrò nínú 365 days. Àti bọ́ sí ọjọ́ kejì báyìí. Mo sì nígbàgbọ́ wípé ire, ìdùnnú, ayọ̀ la gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ń fẹ́ ìlọsíwájú, tó fẹ́ kí ìdílé òun ó so èso rere, tí kò fẹ́ ìbànújẹ́ lórí ìran ọmọ Yorùbá, tí kì í ṣe àwọn tó kàn ń bá wa fi ẹnu jẹ́ ọmọ Yorùbá lásán. Mo ti rí àwọn mi ò ní fẹ́ ká preach against ẹ̀sìn kankan. Ẹ̀sìn mẹ́ta ló wà tó dẹ̀ tóbi kàǹkà nílẹ̀ Yorùbá. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta náà ni ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti ẹ̀sìn tó dé gbẹ̀yìn, ẹ̀sìn Mùsùlùmí. Mo dẹ̀ fẹ́ fi hàn àwọn èèyàn torí a ti ní ìyapa ẹnu tí ò fẹ́ pè wá mọ́. Àwọn kan ti fi àṣejù bọ preaching wọn, tí àwọn opponent wọn ti fẹ́ fojú rere wo àwọn èèyàn tó wà nínú ibẹ̀ yẹn mọ́. Ó tilẹ̀ jẹ́ pé bàbá rí èèyàn burúkú nínú Mùsùlùmí kò túmọ̀ sí pé gbogbo Mùsùlùmí ni èèyàn burúkú. Bàbá rí èèyàn burúkú nínú Kìrìsìtẹ́nì kò túmọ̀ sí pé gbogbo Kìrìsìtẹ́nì ni èèyàn burúkú. Bàbá rí èèyàn burúkú nínú oníṣẹ̀ṣe kò túmọ̀ sí pé gbogbo oníṣẹ̀ṣe ni èèyàn burúkú. Àwọn àáfàá alálùbáríkà wà. Àwọn pásítọ̀ alálùbáríkà wà. One thing ni kí o jẹ́ pásítọ̀ tàbí kó o jẹ́ àáfàá kó o lówó lọ́wọ́. Another thing nìyẹn. Ètò important jù ni wípé ká mọ̀ pé eléyìí olùfẹ́ Ọlọ́run leléyìí. Torí gbogbo nǹkan tí Ọlọ́run bá dá tó bá jẹ́ olùfẹ́ Ọlọ́run, olùfẹ́ nǹkan yẹn náà ló máa jẹ́. Wọ́n á fẹ́ kẹ́ wo nǹkan tí pásítọ̀ yìí, ẹ wo nǹkan tó sọ fún wa. You think I will preach against Islam? I will be a stupid prophet if I'm preaching against Islam. Any pastor preaching against Islam is demonic. Number two, they are marketers. Number three, they are the major reasons why we have problems in the country. The Bible says, be your brother's keeper. It didn't say be your Muslim brother's keeper. It didn't say be your Christian brother's keeper. What is the essence? Tell me the reason, purpose for the segregation. When they want to agree themselves, they'll say, mo rò pé gbogbo wa la rí pásítọ̀ yẹn. Ẹ má bínú. Mo lè fi ọwọ́ rẹ̀ sọ̀yà pé pásítọ̀ ni. One thing ni kó jẹ́ pásítọ̀. Another thing ni kó ní ìwà míì tó ń support pastorate yẹn. Another thing ni pé kó má ní ìwà tó ń support tó ń ṣe lọ́wọ́. Another thing ni kó tún wá ní nǹkan tó ń support tó ń ṣe ṣùgbọ́n káwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀. Pásítọ̀ tẹ̀rí tó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán yìí, ọwọ́ tiwa ló dàgbà sí. Wàláì onítíátà ni. Gbogbo ẹnu ni mo fi sọ fún yín wípé onítíátà ni. Wá jẹ́ ọmọ alálùbáríkà. Mo ti máa ń rí pé àwọn pásítọ̀ máa sọ pé Ọlọ́run pè àwọn.
ọmọ Ọlọ́run pé àwọn the only person tí mo lè bá tọ́ka sí pé lóòótọ́ ni mo mọ̀ pé Ọlọ́run pè ó ní pásítọ̀ tẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọ̀ tán yẹn màá dẹ̀ sọrí sí kékeré fún yín. àwa ò mọ̀ ní pásítọ̀ látàárọ̀ ọjọ́ ó dẹ̀ wá kọ́ṣẹ́ tíátà lọ́dọ̀ wa ní mìíràn gbogbo wa yìí la jẹ́ ọ̀gá fún ẹni tọ́jọ́ ọ̀gá ẹ̀ gangan ó ti kú sìn Àtọ́lágbé ọ̀rẹ́ tiwa ni ṣùgbọ́n a máa ń kọ́ ọmọlúbọ̀ pọ̀ ni ọmọọṣẹ́ tèmi ọmọọṣẹ́ Àtọ́lágbé ni ọmọọṣẹ́ Àtọ́lágbé ọmọọṣẹ́ mi ni ọmọọṣẹ́ mi ọmọọṣẹ́ Àbíjà ni ọmọọṣẹ́ Àbíjà ọmọọṣẹ́ Fádèyí ni bí gbogbo wa ṣe jọ wà papọ̀ nìyẹn àdá ìkànyà fún kan. ṣùgbọ́n èyí tó kọ́kọ́ máa ń bà wá lẹ́rù nínú ọ̀rọ̀ bọ̀bọ́ yìí ni wípé nígbà tá àti ẹ̀ tí ìmọ̀ ní Christian rárá torí mùsùlùmí ni dàbẹ̀ pé mùsùlùmí nígbà yẹn nígbà tá àti ẹ̀ tí ìmọ̀ ní Christian débi pàtẹ́ wàá máa ronú pé bóyá wòlíì ni tó bá sọ nǹkan kan fún wa lénìí nǹkan yẹn nǹkan tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe láti àárọ̀ ọ̀la lọ ni Ọlọ́run Elédùmarè dẹ́gbọ́n tí mò ń wí wàláì èmi pẹ̀lú ẹni yìí tíjọ sọ̀rọ̀ last nísìn ó ti tó ọdún 6 pé àtijọ́ sọ̀rọ̀ last nísìn tàmá ní bóyá mo fẹ́ pọ́n lé ni ó ti tó ọdún 6 tí mi ẹ ti jọ sọ̀rọ̀ báyìí last àjọ ríra mo wá síbàdàn náà ni now ọ̀pọ̀lọpọ̀ gbà ni a máa gbàdúrà ní kákọ́ọ̀sì wa ó máa jẹ́ iṣẹ́ àwọn iṣẹ́ tó máa jẹ́ ẹ̀rù Ọlọ́run máa bà yín gbogbo ìgbà yẹn mi ò tiẹ̀ ronú débi pásítọ̀ ni prófẹ́tì ni kíní kan ni nǹkan kan ni ẹ̀sìsà bó ṣe bẹ̀rẹ̀ sí ní grow gradually nìyẹn ọ̀sẹ̀ tó nígbàgbọ́ pé yóò débi tó dé yẹn àfi Ọlọ́run kan náà tó dá gbogbo wa tó mọ ibi tí kálukú máa dé ẹ dákun ẹ gbọ́rọ̀ ọlọ́pọlọ tó sọ tábọ̀ wá sọ wípé gbogbo pásítọ̀ la máa condemn ntẹ́ni yẹn sọ yẹn ṣé ẹni yẹn due fún condemnation ẹ jẹ́ kí n tún fi ẹnìkan hàn yín tó tún jẹ́ àáfàá tó jẹ́ ọmọdé tí wọ́n bá tún sọ fún yàn wípé àáfàá tán lẹ́nìkan àáfàá tí mi ò lè dáùtù nílé ayé mi the first àáfàá tí mi ò lè dáùtù nílé ayé mi ò lẹ́ni tí mo fẹ́ dárúkọ yìí ṣé wà mí Ọlọ́run torí pé mo mọ ṣé wà mí Ọlọ́run ní kékeré tí ṣé wà mí Ọlọ́run bá gbé tẹ̀síbá àkọ́rọ́ báyìí tó tẹ̀síbá yẹn máa ń wọlé ó máa ń kalẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ẹ kàn dúró kẹ́ ẹ lísìn sí níbi tó ti ń wàásù ẹ̀rù Ọlọ́run máa bà yín kò dẹ̀ dúró níbikíbi kéwú. wọ́n ti ń sọ látọdún náà pé ìwọ tó bá mà pé o kọ ní kéwú rí jáde ààrẹ ní kankan jáde dè ní o. kódà ìyá tó bí àmì Ọlọ́run ó sọ̀rọ̀ nípa àpẹẹrẹ tí Ọlọ́run fi hàn wọ́n nígbà tí wọ́n wà ní inú oyún àmì Ọlọ́run àwọn tí èmi mọ̀ láàfáà nìyẹn ẹ dákun torí Ọlọ́run ẹ lè ṣe nǹkan tó sọ. wọ́n wá ní kí lójú sí ẹni ó ti jugbájú sẹ́lẹ̀ fọlọ́run láwùjọ àkọ́kọ́ yadharu min shay'in ala shay'in lada shay'in wa qabilahu wa ba'da sarimadan shay'in wa qabilahu wa
àwùjọ kí lójúṣe ẹni ọgbọ́n lóhùn gbọ́ láwùjọ ẹni ọba ti mọ̀ pọ́ lóhùn ń bẹ kò gbọ́dọ̀ ní ẹ̀mí àtakò sóhunkóhun tọ́lọ́hùn bá dá. tó bá gẹ́gẹ́ bí mùsùlùmí o ẹ̀tọ́ ọ̀wọ́ mùsùlùmí ni wípé ọkọ̀ gbọ́dọ̀ gbà wípé gbogbo ohun tí ń bẹ ọlọ́run ló dá ó wá gbọ́dọ̀ tara ohun tọ́lọ́run dá ṣẹ lọ́hùn ó gbọ́dọ̀ máa ti ara ohun tọ́lọ́run dá sin ọlọ́run mùsùlùmí náà lẹ́lòmíì jẹ́ ìwọ́n torí pé òun jẹ́ mùsùlùmí ó sì dọ̀tọ̀ ọlọ́run torí pé ńgbà tóun ti jẹ́ mùsùlùmí ẹni yòówù tí ì bá ti ṣe mùsùlùmí kò ní kà wọ́n sí kankan mùsùlùmí mi gbàgbọ́ wípé tí ó bá ti kírun ìdọ̀tí ni fìdájọ́ rẹ̀ fọ́lọ́hun ìwọ ṣẹ̀tọ́ gẹ́gẹ́ bíi pé èèyàn ni ìrun láàjọ kí ẹ̀jẹ̀ kan náà ní ń bẹ lọ́rùn wa jímọ̀ láàjọ lọ bákan náà láṣẹ ń jọ sọkọ obìnrin nínú ojúṣe ẹni ọba jẹ́lẹ́sìn ni wípé yóò gbà wípé ọlọ́run ọba tá a sì yẹsẹ̀ àrùmí ṣe ọlọ́run náà ní hàn lára gbogbo nǹkan. ìpìlẹ̀ ẹlòmíì ti dàrú o ẹlòmíì máa ń hùwà bí ìgbà pọ̀hún ní gbákejì ọlọ́run ẹlòmíì máa ń hùwà bí ìgbà wípé ọlọ́run ó fọ̀rọ̀ lọ kó tó ṣèdájọ́. àpẹẹlẹ làáfà ọlọ́run fún àwọn ọmọra ni bọ́lọ̀n bá jáwé fún mọ́mù ìlú kí ni ó ṣe bọ́lọ̀n àpẹẹlẹ lẹni ọlọ́run fún àwọn ọmọra ni kò sí ọlọ́run ẹsẹ̀gbẹ́ bàbá yìí kẹ́kẹ́ ẹ má máa hùwà bí ìgbà wípé ọwọ́ yìí ọlọ́run ó ti tọrọ ẹskíùsì kó tó dájọ́ náà àbálìjẹ́ náà fún yàn ẹ tara gbogbo ohun tọ́lọ́run dá sí ọlọ́run. yẹsẹ̀ àrùn ní ṣe على شيء لدى شيء وقبله وبعد سلمدا. àkọ́kọ́ ojúṣe mùsùlùmí nù. ẹ̀yin yẹn mi ṣe rí i pé ọ̀rọ̀ aṣiwèrè ní yàtọ̀ tá a bá kó gbogbo àwọn mùsùlùmí papọ̀ tá a bá ń bú wọn ìbòlẹ̀ máa fi tẹ̀ nìyí sí. kódà àwọn tí ó bá jẹ́ pé ọlọ́run máa jogún ìmọ̀ yẹn fún tó jẹ́ pé ọlọ́run ní ń lò wọ́n ní ok ẹ wo dressing wọn kan ẹ wo gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. ẹ̀yin èèyàn ẹ dákun ẹ wo dressing yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ọmọ Lárúbáwá bá dress gẹ́gẹ́ bí ọmọ Lárúbáwá tí ọmọ Yorùbá dress gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ dákun kí ni ìbínú Ọlọ́run tó lè wáyé lórí ẹ̀. ẹ wo gbà tọ́lọ́run tó máa bá àmì Ọlọ́run tó máa bá ṣe ó wá tán hànsì láyé wọ́n fẹ́ẹ̀ máa gbọ́ lọ́run bó ṣe wu Ọlọ́run ní í ṣe ọlá. ẹ lọ bèrè níbikíbi àfáà tẹ rí yẹn èyí sì mú wàásù ẹ̀ kan sí wa. àfáà tẹ rí yẹn bí ògo ṣe ń jẹ́ tọlọ́run kò dúró níwájú ẹnìkan kan tọkéwú rí pé wọ́n ń kọ́ ọmọ ní kéwù èèyàn bẹ́ẹ̀ lórí mọ̀ ń lọ ké àlééfù bàtàṣà kò bá wọn jókòó níbi kankan kọ́ kéwú rí. Níbo ló gbà rí gbogbo èdè tó ń sọ yẹn. ibi tẹ́ ẹ̀ ti mọ Ọlọ́run pé tọ́lọ́run bá ṣe tán tí ó lò ẹ́ ibi tó bá fẹ́ lò ọ́ sí yóò lò ẹ́ síbẹ̀ regardless of whatever tó bá ṣẹlẹ̀ tí ì bá ṣẹlẹ̀ Ọlọ́run ti ṣe tán àti lò ẹ́ síbẹ̀ yẹn yóò lò ẹ́ síbẹ̀ gbé ni. kẹ́ni máa ibi tí Ọlọ́run rọ̀ wọ́n lọ́rùn dé ẹ jẹ́ kí n tó fi kékeré kan hàn yín ẹ wò.
tẹ́ bá tọrẹ ẹ má tọrẹ ìbànújẹ́. gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń gbé sípò tẹ́ láǹfààní àti náwó àánú sáwọn èèyàn tí wọ́n kú nínú iṣẹ́ ẹ má mọ̀ ṣẹ́ 30,000 fẹ́yàn 100 kódà. ẹlẹ́mi yóò tún wá pé kérò ó lè pọ̀ ẹsẹ̀ ní 200 ẹ má pín fún wọn kò fẹ́ nìkan. mo sì rọ̀ yín inna Allaha tayyib wala yaqbalu shay'an illa tayyiba. ọlọ́run yẹn ọba tó mọ́ ni o la yaqbalu shay'an kò sì ní gbà kankan lọ́wọ́ ẹ̀dá illa tayyiba àfihàn tó bá mọ́. ẹ má torí pé ẹ fẹ́ ṣe tọ́lọ́hún kẹ́ ẹ bẹ̀rẹ̀ ìwà tí ọlọ́hun ọ̀fẹ́. torí inú ká ṣe tọ́lọ́hún ni ká tọ́jú òbí, inú ká ṣe tọ́lọ́hún ni ká ṣe dáadáa sádùúgbò. ẹlòmíà sọ pé ìyà ń jẹ àwọn òbí òun yóò wá lọ bẹ̀rẹ̀ sí ní hu ìwà èpè for the reason ni wípé òun fẹ́ ìyà ń jẹ àwọn òbí òun fẹ́ kó wọn jáde nínú ìyà. ẹlòmíà wà tó ń hùwà èpè tó bá dẹ̀ hùwà èpè yẹn tán lóòótọ́ owó yẹn ó lè má ná 10% ń bẹ̀ yóò lọ fún àwọn òbí ẹ̀ kí ni wọ́n lè dùn. ẹlòmíì wà tí ń ṣaṣẹ́wó tọkùnrin ó gbó lálẹ́ mọ́júmọ́ owó tó bá sì pa ó ṣeé ṣe kó jẹ́ pé bàbá àbí ìyá ẹ̀ ń bẹ lọ́sibítù ló fi jẹ́ pé ojú tẹ̀yìn ó fi dájọ́ níjọ́ míì ó yàtọ̀ sí èyí tí ọlọ́run ó fi dájọ́. kì í ṣe gbogbo ẹni tọ́jọ́ ìkànìkà kì í sì ṣe gbogbo ẹni tọ́jọ́ olóríire náà lólóríire o. ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ wù kí nǹkan ó le gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ fi kọ́ ọlọ́run lọ́rùn ikridullaha qardan hasana ẹ gbìyànjú débi pé lóòótọ́ ẹ̀dá ọ̀mọ́ tán ṣùgbọ́n ohun tí mo fẹ́ fi tọrẹ yìí kìí ṣowó ẹkún kìí ṣowó ẹ̀jẹ̀ kìí ṣowó òṣè. ẹ mọ rìnrìn tí ó di lọ́la tá a máa sunkún pé kí la fi àárọ̀ ṣe ẹjẹ́ á sún mọ́ ọlọ́run ká sì mọ́ tọrẹ. sẹ́rí gbogbo ẹni ó bá mọ sàárà ṣe ó dáa fún ẹni tí ń ṣe sàárà tí ó gbàdúrà ju ẹ̀dá tí ń gbàdúrà tí ó ṣe sàárà lọ. ẹni tí ń bá ń tọrẹ tí ó màdúrà ṣe àwọn tó tọrẹ fún ó ṣe times 2 àdúrà tó lè ṣe fúnra rẹ wọ́n á ṣe fún ẹ. sórí wọ́n tó wá kàn ń gbàdúrà pé èmi náà tàdúrà gbà fúnra mi owó ọ̀tọ̀rẹ́ oúnjẹ ọ̀tọ̀ àdúrà rẹ̀ yẹn ò lè fò. àdàbí muhammadin ó ní àdúà ùtọ́ìrì wàlá yatiru tọ́ìrì illa bijanahi. ó ní àdúà tẹ́rí yẹn ẹyẹ ni ẹyẹ ò ní fò tí ọba níyẹ. àdúà ìyẹ́ tó lè gbé ẹyẹ àdúà fòun ni kéèyàn tọrẹ ẹ lọ lójú àánú ẹ lọ ní àánú fún ọmọ làkejì. ẹ̀sìn yòówù tí wọ́n bá ń ṣe ẹ mọ́ wo bẹ̀ ìwà yòówù tán bá ń wò ẹ̀yẹn ṣe ti yín fọ́lọ́hun lára wọn. ẹ̀yin èèyàn mi, I haven't listened to this man. Ẹ mọ̀ pé ó wu ọlọ́run àwọn tí ọlọ́run fẹ́ lò nípasẹ̀ ọ̀nà mùsùlùmí ni. Kì í ṣe àwọn àṣàwọ̀, kì í ṣe àṣàwọ̀. Ẹ rí i pé nínú ọ̀rọ̀, nínú ìwà, nínú ìṣe ìrẹ̀lẹ̀ tọ́lọ́run fi fún un, ẹ mọ̀ wípé ọlọ́run ṣàlẹ́ṣà. ntẹ́lómi ń fi ọdún 10, 15 ké kò ké mbì kankan. ẹ tó wá wo ọ̀rọ̀ ẹnu ẹ̀. òun ò wá sọ̀rọ̀ bí ẹni pé òun lọ́lọ́run. ó jẹ́ ká mọ̀ pé gbogbo ohun tí ọlọ́run bá ti dá tó o bá nífẹ̀ẹ́ ọlọ́run o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí nǹkan tọ́lọ́run dá. tí a bá wá ń bínú sọ̀rọ̀ tá a bá ń kọ̀ndẹ́mù gbogbo àwọn bóyá bí àwọn àfáà àwọn sheik a bá ń kọ̀ndẹ́mù wọn tá a kọ̀ndẹ́mù orí ilé náà mọ́ sínú ọlọ́run lè dùn sí wa pẹ̀lú bọ́n ṣe ń bá wa sọ òótọ́ ọ̀rọ̀. ṣé rí rísì tí mo ṣe mú kinní ìwá lénìí ó ní wípé ṣe mú fídíò àkọ́kọ́ tí màá kọ́ ṣe nínú ọdún tuntun yìí lélẹ̀. the other one yẹn mo ti release ẹ̀ ká tó wọ ọdún tuntun. eléyìí ni the first one tí màá kọ́kọ́ jókòó ṣe nínú ọdún tuntun. ní tí mò ń try láti ṣe ni pé hatred yẹn ti wà láàrin wa ń sìn. àwọn nǹkan tó kọjá ó ti jẹ́ kí ọmọ mùsùlùmí hate kìrìsìtẹ́nì. ó ti jẹ́ kí kìrìsìtẹ́nì hate mùsùlùmí. ó ti jẹ́ kí ẹlẹ́sìn àbáláyé hate kìrìsìtẹ́nì. ó ti jẹ́ kí ẹlẹ́sìn àbáláyé hate mùsùlùmí. ó ti jẹ́ kí mùsùlùmí hate ẹlẹ́sìn àbáláyé. ó ti jẹ́ kí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì hate ẹlẹ́sìn àbáláyé. a ti create enmity burúkú sílẹ̀. ṣùgbọ́n nǹkan tí mo believe pé ó tún lè mú ọkàn wa rọ̀
náà ni wípé ká gbàgbọ́ wípé gbogbo àwọn aburú tí àwọn pásítọ̀ kan ń ṣe kì í ṣe gbogbo pásítọ̀ ló ń ṣe. Ká gbàgbọ́ pé gbogbo aburú tí àwọn àáfàá kan ń ṣe kì í ṣe gbogbo àáfàá ló ń ṣe. Ká gbàgbọ́ pé gbogbo aburú tí àwọn oníṣẹ̀ṣe kan ń ṣe kì í ṣe gbogbo oníṣẹ̀ṣe ló ń ṣe. Tá bá lè gbàgbọ́ bẹ́ẹ̀, inú mi á máa dùn. Ẹ rí i pé ìrẹ́pọ̀ tó ti wà láàrin wa tẹ́lẹ̀ yóò tún wá bẹ̀rẹ̀ sí ní máa wà. Ìwọ tó wá jẹ́ pásítọ̀ tó jẹ́ ọmọ Yorùbá tó fẹ́ kí ilé àtọ̀nà rẹ bàjẹ́, ẹ preach love, ẹ preach ìfẹ́ nílẹ̀ Yorùbá. Gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé nǹkan tó ń preach nílẹ̀ Yorùbá, nǹkan tí ó kọ ẹ̀yìn àwa ọmọ Yorùbá síra wọn ni, pẹ̀lú ògo Ọlọ́run ìdílé rẹ̀ ni ó ti ṣẹlẹ̀, àárín àwọn àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ ni ó ti ṣẹlẹ̀. Gbogbo aburú téèyàn bá rò pé kó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá láti pín wọn yẹ́lẹyẹ̀lẹ, gbogbo aburú yẹn yóò ṣẹlẹ̀ ní ìdílé ẹlẹ́sìn tó bá rí ó jẹ́ nínú àwọn tó bá ti ń gbàbọ̀dẹ̀ fún wa nílẹ̀ Yorùbá. Àníkẹ́ má ṣe Kristẹni, àníkẹ́ má ṣe Mùsùlùmí, àníkẹ́ má ṣe ẹlẹ́sìn àbáláyé, ṣùgbọ́n ẹ ṣe bí wọ́n ṣe ní ká ṣe. Ẹ̀yin àfáà, irú ọ̀rọ̀ tí àwọn àfáà ilé yìí sọ ńlá wa fẹ́ kẹ́yìn máa sọ o. Ẹ̀yin pásítọ̀, irú tá a gbọ́ lẹ́nu àwọn pásítọ̀ ilé yìí ńlá fẹ́ kẹ́ máa preach o. Bákan náà ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, tá a gbọ́ lẹ́nu àwọn bàbá wa yẹn ńlá fẹ́ kẹ́yìn náà máa preach o. Tá bá ń fẹ́ ìlọsíwájú fún ilẹ̀ Yorùbá, torí tá a fẹ́ yóò tẹ̀ wá lọ́wọ́. Gbogbo ìgbà ni mò ń sọ yẹn fún yín o. Gbogbo tó bá wùyàn kó wí lórí ẹ o, gbogbo tó bá wùyàn kó rò lọ o. Ṣùgbọ́n tẹ́ ẹ fẹ́ yẹ, òmìnira tẹ́ ẹ fẹ́ nílẹ̀ Yorùbá, Ọlọ́run ń gbọ́, a rí òmìnira. A lè má rí in totality bá a ṣe fẹ́, ṣùgbọ́n ọ̀fọ́n àti tọ̀ sí gbẹ̀gìrì, ọ̀fọ́n àti ń tọ̀ sí gbẹ̀gìrì lọ́wọ́lọ́wọ́ báyìí. Kálukú ó kó ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ ni. Kálukú ó kó ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ ni. Nǹkan tí mo fẹ́ ni kí gbogbo wa, gbogbo àwa tá a jọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu létí. Bàbá, nǹkan tá a fẹ́ ni kẹ́ ẹ regionalize Nàìjíríà kí àwa náà ó lè rọ́nà lọ. Tẹ́ bá fẹ́ kí àwọn ọmọ Yorùbá náà rọ́wọ́ mú, the only thing ni pé gbogbo nǹkan ṣàǹbáyé tọ́lọ́run máa pèsè fún wa, tọ́lọ́run pèsè fún wa, kójá wa náà ni ó máa ṣe láǹfààní. Èyí tó ṣe fún ọ lókè ọya, kọjá wọn náà ni ó máa ṣe láǹfààní. Bóyá lẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lókè ọya lórí ikú tí wọ́n ń lórí pípa tá ń para wọn yẹn. Bóyá ṣe làwọn èèyàn rò pé ikú ẹlẹ́lẹ́sìn ẹ̀sìn lásán ni wọ́n fi ń pa àwọn èèyàn. Wọ́n ń pa Mùsùlùmí, wọ́n ń pa Kìrìsìtẹ́nì, kì í ṣe ẹ̀sìn lásán. Àwọn olórí burúkú kan tí wọ́n ń pa wọ́n yẹn, ẹ̀yin lọ sí Jos. Àwọn nǹkan àlùmọ́ọ́nì tó wà ní Plateau ó kọjá bẹ́ẹ̀. Bí wọ́n ṣe ń pa wọ́n tí wọ́n ń pa odidi ìlú ọ̀hún yẹn, wọ́n sì ń lọ gbẹ́ ilẹ̀ ẹbẹ̀ láti máa wá àwọn nǹkan àlùmọ́ọ́nì wọn jáde. Wọ́n sì ṣiṣẹ́ lórí èdè ni. Gbogbo bí tẹ́ ti gbọ́ pé wọ́n kàn lọ ya wọ ìlú kan, wọ́n á pa wọ́n run, wọ́n á dáná sunlé wọn, wọ́n á dáná sí gbogbo ẹ̀yẹn. Tí wọ́n fi ń bojú ṣe nìyẹn o. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwa ò fẹ́ kí irú ẹ̀ ò dé bí o. Ọ̀pọ̀lọpọ̀ inú àwọn ìran tá à ń sọ yìí ni wọn ò ní nǹkan àlùmọ́ọ́nì tó wà nílẹ̀ Yorùbá o. Nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá wa yẹn ni wọ́n fẹ́ wá ranjú mọ́ o. Ẹ jẹ́ kí kálukú dá dúró.
dídádúró wa yóò ṣe ọmọ Yorùbá láǹfààní. Mi ò ní sọ jù báyìí lọ lálẹ́ yìí. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jọ preach ẹ̀. Ẹ má jà, ẹ má búyàn. Ẹ jẹ́ ká máa sọ ẹ̀dùn ọkàn wa. Ká dẹ̀ máa fi ìdùnnú tó lè wà, ìdùnnú tá a lè rí bá pàdé nípa ká ní òmìnira ní ilẹ̀ Yorùbá. Ká máa sọ síta láì bú Táyé, láì bú Kẹ́hìndé, láì bú Dòwú, láì bú Àlàbá. Ẹ jẹ́ ká máa sọ. Tó bá yá, inú àwọn èèyàn máa yọ sí. Ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ bìtìbìtì àwọn èèyàn tí wọ́n máa darapọ̀ mọ́ wa. Ọdún yìí, ọdún ayọ̀ ló jẹ́ fún wa o. Àní fojú sunkún ọmọ, àní fara gbàwẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora, wọn ní gbókù yín ránṣẹ́ sí wa. Àwa náà tí ajẹ́mọ̀lẹ́bí yín tá a wà nílé, ikú tó yáwọ́ Ọlọ́run ní fi pa wá. Ọlọ́run tó sọ wa títí di ọjọ́ òní, tó jẹ́ wípé títí di after 11 ní alẹ́ ti àná 2003, àwọn èèyàn kan sì wà after 11 tí wọn ò dẹ̀ bá wa ké New Year ní after 12 láàárọ̀ yìí. Wọlá pé ó dá ẹ̀mí tí a wá sí Ọlọ́run. Gbogbo ọmọ Yorùbá, gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà, tẹ́ ẹ rúwédé, tẹ́ ẹ ta ìgbòdé, òkò ìbànújẹ́ Ọlọ́run ní sọ sáàrin wa. Òkò pẹ́ǹtùká Ọlọ́run ní sọ sáàrin wa. Gbogbo ohun tí ó wà mú wa máa dojú oró kọra wa, tí ó mú wa máa dojú ìjà kọra wa, pẹ̀lú ògo Ọlọ́run, Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ mọ́. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, ẹ jẹ́ á gbà pé ẹ̀sìn wa, nítorí pé majority àwọn èèyàn wa náà ti wà nínú ẹ̀sìn méjì yòókù. Ó lè jẹ́ pé ẹ̀sìn àjòjì ni. Ṣùgbọ́n ìgbà tó ti jẹ́ pé àwọn bàbá wa, àwọn màmá wa, àwọn ọmọ wa, àwọn àbúrò wa kan náà wọ́n ti tẹ́wọ́ gbà, kò sí nǹkan tá a ṣe náà ju pé ká kọ́ra wa ní bá a sì lè bára wa gbé tí ò ní sí gbọ́nmi sí omi ò tó. Ẹ̀yin èèyàn mi, mo fi eléyìí bẹ̀rẹ̀ láti ìsìn lọ. A wá bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí mo sì sọ fún yín wípé mo fẹ́ máa jáde, mo fẹ́ máa lọ sí ìletò báyìí. Mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá mọ nǹkan tẹ́ ẹ ní. Ṣùgbọ́n mo tún fi àsìkò yìí bẹ̀ yín, ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe sí Sokoti TV. Ẹ bá mi subscribe. Tẹ́ bá ti ń wo fídíò mi tán, ẹ máa bá mi like, ẹ máa bá mi love. Àwọn nǹkan yẹn náà ó ní nǹkan tó ń ṣe. Ẹ máa bá mi like, ẹ máa bá mi love. Ẹ máa bá mi share rẹ̀ fáwọn èèyàn. Bàbá ń bá rí ibẹ̀ paríparí gbogbo ẹ̀ wá ni wípé ẹ bá mi subscribe. Kì í kúkú sowó lẹ máa fi ṣe. Ẹ bá mi subscribe. By now, ó yẹ kí n ti ju ibi tí mo wà yẹn lọ. 8,000+. Àdẹ̀rí àwọn èèyàn míì náà, bí èèyàn ẹlẹ́ran ara bíi tèmi, tí wọ́n ní over 1 million follower. Tán ní àwọn tó ń tẹ̀lé wọn, subscriber wọn, tí ò less than 1 million, aláwọn ní 800,000, 900,000. Èyí náà lè gbé wọn débẹ̀. Ẹ gbé mi náà débẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ gbé mi débẹ̀. Ojú ò ní tì yín. Ayọ̀ la tún fi pàdé. Ẹ ṣé gan.